BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. Àjànàkú kọjá mo rí nǹkan fèrè, bàbá rere káwí parí. BGI TV, we are the pace setters. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. Ẹ kú dédé àsìkò yìí nílé lóko lọ́nà odò, mú kí wá pé àkójúmọ́ àsìkò ojúmọ́ mọ́. Mo ní ojúmọ́ fún wa lónìí, ojúmọ́ re, ojúmọ́ ayọ̀, ojúmọ́ gbẹ̀ngàn náà ló máa jẹ́ fún wa láṣẹ Èdùà. Òní ni ọjọ́rú, mo ní ayé wa ò ní dojúrú láṣẹ Èdùà. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín ojúmọ́ aláyọ̀ lórí ìkànnì BGI TV. Ẹ ti mọ̀ bí a ṣe máa ṣe wípé àwọn ìròyìn ojoojúmọ́ náà la máa mú wá sí etí ìgbọ̀nyín. Ta náà ni jọ̀tún ní o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí wọ́n mọ̀ wípé òòdù náà ni mímí òkè iṣẹ́ ìmọ̀fólókò. Orúkọ tèmi náà ni Títílayọ̀ Àgbọ̀ọ́lá, èmi nìkan wákọ̀ ni wà bí lòrọ̀ tòní, olùkùnmí náà wà bí pẹ̀lú. Ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa gbọ́ wa, láti máa wò wá. Ọdẹ òdùn bí àjíire bí, àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó fún wa láǹfààní láti rí ọjọ́ òní láyọ̀ àti àlàáfíà. Gbogbo ìgbà ni wọ́n máa ṣe ládùúrà wípé bá a ti ń súnmọ́ ọdún yìí, ọdún ń súnmọ́ wa, wọn ò ní fẹ́nikẹ́ni ṣe àwátì láṣẹ ọba mi Aláràbí. Ó yá ọtí ẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀, àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà, tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé ó dọ́jà ni. Èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí, fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí, èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. Láì dènà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọpọ̀lọ kojú, ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní fún yín ní àwọn ìròyìn yẹn lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Kókó orílẹ̀ èdè máa kọ́kọ́ mú wá ká tó wọnú ìròyìn yẹn lọ lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n tuntun gbé ohun tuntun jáde o. Ohun tuntun wo ni wọ́n gbé jáde nípa sísan owó fún nǹkan tàbí ìkejì, gbogbo ẹ̀ lẹ máa gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Agbẹjọ́rò ajìjàgbara fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Fẹ́mi Fálànà náà ló ti ṣàlàyé ìgbésẹ̀ eléyìí tí orílẹ̀‐èdè Nàìjíríà lè gbé láti mú kí ìdúróṣinṣin orílẹ̀‐èdè kó ṣe kí ni kó gbòòrò. Ẹ ó gbọ́ nínú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lóòrọ̀ tòní. Gómìnà ìpínlẹ̀ kan tuntun finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o. Ó ti kọrí lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Ṣé orílẹ̀‐èdè Nàìjíríà ò ní di orílẹ̀‐èdè ẹlẹ́gbẹ́ òṣèlú kan báyìí? Gómìnà wo ni ọ̀rọ̀ yìí ṣímọ́ lórí? Lẹ́kùnrẹ́rẹ́ lẹ́gbọ̀ọ́ láàárọ̀ òní. Olùdíje dupò ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Peter Obi náà ni ó ti ṣàpèjúwe orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀‐èdè tó wá sínú àjálù tí kò lópin. Ẹ wò ó, Wọlé Ṣóyínká ó ti sọ̀rọ̀ o. Ó ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n ń tẹ̀lé ọmọ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ó tó láti ṣọ́ odidi ìlú kan. Kí ló dé? Ṣóun nìkan ni ọmọ ààrẹ ni? Ẹ wò ó, Wọlé Ṣóyínká sọ̀rọ̀, ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ ní àárọ̀ òní. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè náà ni ó ti kéde ẹgbẹ́ òṣèlú Accord gẹ́gẹ́ bí ẹgbẹ́ òṣèlú ohun tuntun tóun ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ ṣáájú ètò ìdìbò gómìnà ilé tó ń bọ̀ lọ́dún 2026. Ẹgbẹ́ Yorùbá kan ti pagi ìkìlọ̀ síta wípé ṣe rí ìdìtẹ̀gbà ìjọba tó kùnà ní orílẹ̀-èdè Benin Republic ó yẹ kó jẹ́ ohun tí yóò ṣí wa lórí ní orílẹ̀-èdè Nàìjíríà ní o. Báwo lọ̀rọ̀ ṣe jẹ́? Ẹ gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ láàárọ̀ òní. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo náà ni wọ́n ti fọwọ́ òfin gbé afurasí arákùnrin ajínigbé kan nípínlẹ̀ náà. Àwọn ìròyìn yìí àti àwọn òmíràn láti kó dé bíbà fún yín ní àárọ̀ òní láti máa mú wọn wá sí etí ìgbọ̀nyín gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Ẹ ti mọ̀ bá ti máa ṣe wípé a máa kọ́kọ́ lọ sókè lọ́hùn tí a bá wá dé àwa máa fẹ̀ ẹ́ lójú dáadáa nípa ti àwọn ìròyìn yẹn. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook Gbàgede Ìmọ̀ TV, lórí Instagram Gbàgede Ìmọ̀ _22, lórí YouTube Bàbá Gbàgede Ìmọ̀ là ń jẹ́ lórí YouTube. Ayédè sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Ó yá, ẹ jẹ́ á lọ sókè
sókè náà tá a bá dé káwá máa yọ̀nà náà lẹ́yọ kọ̀ọ̀kan ẹ̀kú ìkàlẹ̀. ìròyìn kọ́ńbọ̀kì tó jẹ́ yàjóyàjó ìròyìn àti ìsọfúnni àtìgbàdégbà àwọn ètò tó ké pọ́pọ́ flẹ̀ má yí kúò ń bẹ̀ má gbé kúò ń bẹ̀ máa jẹ̀gbádùn ẹ̀ lọ BGI TV bàbá gbàgede ìmọ̀ TV èdè ọ̀kìn ló dirí ẹwà fákòkò o bí ọ̀kìn bá tú ìyẹ́ ẹ̀ díẹ̀ ẹwà rẹ̀ àkàlẹ̀ àkà oko ẹ kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa láti bá wa dòwò pọ̀ lórí +234 70 38 22 61 60 fún àwọn tí ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà 070 38 22 61 60 BGI TV bàbá gbàgede ìmọ̀ TV ọ̀gá ni kọ́ń láwùjọ òkúta. bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde. ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín ojúmọ́ aláyọ̀ ní báyìí ẹ jẹ́ ká máa wọnú àwọn òròyìn náà lọ lórí sánsan ẹ jẹ́ bẹ̀rẹ̀ lápá ọ̀nà tèmi níbàyìí wọ́n ní agbẹjọ́rò ajàgbára fún ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà Fẹ́mi Fálànà náà ni ó ti ṣàfihàn àwọn ìgbésẹ̀ kan eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà lè gbé láti mú kí ìjọba tiwantiwa àti ìdúróṣinṣin kó gbòòrò káàkiri agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà látàrí ìgbìrò ìdìtẹ̀gbàjọba níbù náà. Fẹ́mi Fálànà sọ eléyìí di mímọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan lórí ìkànnì amóhùnmáwòrán kan lánàá òde yìí. Fẹ́mi Fálànà ti sọ di mímọ̀ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ gbógun ti ìpínlẹ̀ àwọn ohun tó ṣokùnfà àìdúróṣinṣin gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní tí a bá fẹ́ ní ìdúróṣinṣin ìṣèlú lórílẹ̀-èdè Nàìjíríà a gbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti ìṣòro ètò ọrọ̀ ajé ìṣẹ́ àti òṣì àìní ètò ẹ̀kọ́ ìṣòro ètò ààbò ẹ̀mí àti dúkìá ó ní a gbọ́dọ̀ ṣàfihàn ìṣèlú ìdúróṣinṣin ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n gbọ́dọ̀ ní òmìnira ọ̀rọ̀ sísọ ó ní ẹ kò kàn lè máa fẹ̀sùn kan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà látàrí pé wọ́n sọ ìwòye wọn nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè wọn. Bákan náà agbẹjọ́rò ajìjàgbara náà tún rọ àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà INEC láti jẹ́ kí àwọn ènìyàn kópa nínú ìjọba tiwantiwa nítorí pé ọ̀pọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè náà ní inú wọn kò dùn sí àwọn ìlànà ìjọba tuntun ó ní ọ̀pọ̀ àwọn adarí náà ni wọ́n máa ń lo agbára wọn láti pa àwọn ènìyàn lẹ́nu mọ́. Lákòótán ajìjàgbara náà Fẹ́mi Fálànà tí wọ́n sọ ní mímọ̀ wípé láti lè jẹ́ kí ètò ìdìbò kó lọ gerege lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní ẹgbẹ́ mìíràn gbọdọ̀ wà láti tako ẹgbẹ́ tó wà lórí àlééfà inú ìròyìn Daily Post lẹ́tù kàlẹ́kùnrẹ́rẹ́. ìjọba wọn ti tún dé o wọn ti gbé ìgbésẹ̀ tuntun kan jáde tí yóò máa bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún tó ń bọ̀. ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ dímọ̀ pé àwọn ti ṣe àlàkalẹ̀ ìlànà kan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò fi máa sanwó pẹ̀lú gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú ti ìjọba gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dímọ̀ pé cashless policy ni wọ́n fẹ́ máa lò lásìkò yìí o wọn ní máa gbọ́ owó lójúkojú lọ́wọ́ ẹnikẹ́ni mọ́ ìlànà kan ni wọn yóò fi máa san àwọn owó yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe fi àwọn ojú òpó tí àwọn èèyàn yóò fi máa sanwó náà síta nínú ọ̀rọ̀ wọn èyí tí wọ́n fi léde. wọ́n sọ eléyìí di mímọ̀ ní àná òde yìí nígbà tí ẹ̀ka tó ń rí sí ọ̀rọ̀ owó náà ní ìlú Àbújá ṣe àfihàn àwọn ojú òpó wọ̀nyí tí wọ́n yóò fi máa san owó fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lórí ohunkóhun tí ìjọba bá gbé kalẹ̀ wípé kí àwọn èèyàn máa san owó lé lórí. wọ́n ní eléyìí á ṣe ìrànlọ́wọ́ láti máa tọpinpin àwọn nǹkan kan àti láti lè ṣe àmójútó àwọn nǹkan tí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fi ń pa owó wọlé lábẹ́lẹ̀. ọ̀wà ní eléyìí ó kan gbogbo àwọn àjọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àwọn àjọ kọ̀ọ̀kan wípé báyìí ni àwọn èèyàn yóò fi máa sanwó fún yín o wọn ní máa kówó wá bẹ́ẹ̀ mọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ wọn. ọ̀wà ní eléyìí láti mú ìdàgbàsókè bá àwọn kankan ní orílẹ̀-èdè Nàìjíríà ó ṣeéṣe kó ṣe ìpalára fún àwọn ènìyàn àwọn okòwò àti àwọn nǹkan mìíràn àbí àwọn àjọ owó níná ṣùgbọ́n a ṣe ìrànlọ́wọ́ fún wa púpọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ìlànà tuntun yìí. wọ́n ní a tún bá wa gbé igi dínà àwọn nǹkan bíi ìwà àjẹbánu àti àwọn nǹkan tí kò jẹ́ òtítọ́ tí àwọn èèyàn kan ra wọlé ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ dìímọ̀ pé eléyìí tí àwọn ṣe àgbékalẹ̀ rẹ̀ yìí ìlànà tó dání fún orílẹ̀-èdè Nàìjíríà láti lè máa ṣe àmójútó àwọn nǹkan kan tí yóò ṣe ìrànlọ́wọ́ fún wa nípa ti sísan owó lórílẹ̀-èdè Nàìjíríà
nàìjíríà cashless policy òun ni ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà tún gbé dé báyìí ó bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 kékulé kó gbọ́ kó sọ fún toko kí àwọn gbọ́ kó lọ rò fóbẹ̀ ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard lẹ́ọ̀tìríkà lẹ́kùnrẹ́rẹ́. ẹnìkan tó ti gbà kan rí jẹ́ olùdíje dupò ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú labour lọ́dún 2023 Peter Obi náà ni ó ti ṣàpèjúwe orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè lẹ́yìn tó wá sínú àjálù tí kò lópin. nínú àtẹ̀jáde eléyìí tí Peter Obi tó fi léde lórí ìkànnì abẹ́yẹfò rẹ̀ lánàá òde yìí, Obi ti bẹ̀rẹ̀ àtẹ́lu àwọn àkọsílẹ̀ ìpànìyàn nípínlẹ̀ Adamawa, Anambra àti nípínlẹ̀ Sokoto ní nǹkan bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn. bákan náà Peter Obi ti pè fún àwọn àtúnṣe ní kíákíá lórí ètò ààbò àpapọ̀ àti ìṣèjọba. gẹ́gẹ́ bí ó ṣe sọ, ó ní àwọn ìṣẹ̀lẹ̀ lẹ́yìn tó ń ṣẹlẹ̀ yìí ní kò pẹ́ yìí bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpa àwọn olùjọ́sìn nípínlẹ̀ Anambra, ìpapòdà àwọn obìnrin olùfẹ̀hónúhàn méje nípínlẹ̀ Adamawa àti ìkọlù àwọn agbésùmọ̀mí nípínlẹ̀ Sokoto. ó ní eléyìí náà ló ń ṣàfihàn ìdààmú eléyìí tó jinlẹ̀ tí ó sì ń dúnkokò mọ́ orílẹ̀-èdè nàìjíríà. ó ní ojoojúmọ́ náà ni àwọn ìṣẹ̀lẹ̀ yìí ló ń peléke sí i. bákan náà àwọn olóṣèlú ni wọ́n ti ṣe ìkìlọ̀ wípé kò sí orílẹ̀-èdè lè tó ń wá ìdúróṣinṣin àti ìlọsíwájú tí yóò lè farada ìwà ipá eléyìí tó wá bíi àbẹ̀wò yìí. lákòótán Peter Obi sọ di mímọ̀ wípé ìṣekúpa àwọn olùjọ́sìn nípínlẹ̀ Anambra náà ló ń ṣàfihàn ìkùnà sí ìdáàbòbò àwọn ilé ìjọsìn nígbà tí ìpapòdà àwọn olùfẹ̀hónúhàn obìnrin nípínlẹ̀ Adamawa tó sì ń ṣàfihàn àdínkù ńlá sí ìgbàgbọ́ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti àwọn òṣìṣẹ́ elétò ààbò elétò yẹ kó máa dáàbò bò wọ́n. inú ìròyìn Punch lẹ́kùn ti kà lẹ́kùnrẹ́rẹ́. ẹ wo ó tuntun fi ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀ ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú kan. gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara ló ti kéde rẹ̀ wípé òun ò ṣe mọ́ nínú ẹgbẹ́ òṣèlú PDP, òun ti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. ó kéde lé níbi ìpàdé àwọn anẹ́nulọ́rọ̀ tó wáyé ní àná ní ìlú Port Harcourt. níbẹ̀ ni Fubara ti sọ dímọ̀ pé òun ṣe ìpinnu láti finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ láti lọ ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ẹgbẹ́ òṣèlú APC. gẹ́gẹ́ bó ti ṣe sọ dímọ̀ pé tí ò bá sí ti ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ní òun kò bá ti di gómìnà àná ní ìpínlẹ̀ náà. ó nítorí àwọn ìdí pàtàkì yìí àti bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe dúró ti òun nígbà tí òun kojú àwọn ìṣòro kan ní ìpínlẹ̀ Rivers tí òun ò tí ì di gómìnà àná ló jẹ́ kí òun gbé irúfẹ́ ìgbésẹ̀ yìí. òun sì fẹ́ fi ìgbésẹ̀ yìí sọ wípé ẹ ṣé ààrẹ orílẹ̀-èdè nàìjíríà fún ìfọwọ́sowọ́pọ̀ àti àtìlẹ́yìn tí ẹ ṣe fún mi. ó ní kò sí bí òun ṣe lè ṣe é, òun ò ṣàlè wà nínú ẹgbẹ́ òṣèlú kan kóun tún máa ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. ó ní kò lè jọ rárá. torí náà gbogbo ẹ̀yin tẹ́ ti ń tẹ̀lé mi tipẹ́tipẹ́, gbogbo ẹ̀yin tá a ti jọ fi orí la àwọn nǹkan kan kọjá, ẹ jẹ́ ká finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ o, ẹ jẹ́ ká lọ sínú ẹgbẹ́ òṣèlú APC. gẹ́gẹ́ bó ṣe fi ìdí rẹ̀ múlẹ̀, ẹ má gbàgbé ṣáájú lẹni tí ń ṣe abẹnugan ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Rivers ìyẹn Martin Ameruhe ló ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ní ọjọ́ 5 oṣù kejìlá ọdún tí a wà yìí pẹ̀lú àwọn èèyàn rẹ̀. gẹ́gẹ́ bóun ṣe sọ dímọ̀ pé lílọ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ làásìgbò lọ́tún lọ́sì tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú náà. ní báyìí gómìnà gangan ìyẹn Siminalayi Fubara ó mà ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, ó ti finú ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀. eléyìí ló wá ń fara káwọn èèyàn máa sọ lọ́tún lọ́sì wípé ibi tọ́rọ̀ ń lọ yìí sórílẹ̀-èdè nàìjíríà ò ní di ẹlẹ́gbẹ́ òṣèlú kan pẹ̀lú bí gbogbo wọn ṣe lọ ń darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. kí ló wà nínú ẹgbẹ́ òṣèlú yìí gangan ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Vanguard àbí Punch lẹ́kùnrẹ́rẹ́ fà níbẹ̀. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé ọ̀rọ̀ òṣèlú sójà go sójà come ni o. wọ́n ní gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè náà ló ti sọ di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú Accord ni ẹgbẹ́ tuntun tí òun ṣẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ o ṣáájú ètò ìdìbò gómìnà ilé tó ń bọ̀ lọ́dún 2026
ẹ má gbàgbé wípé Adeleke yìí náà ni ó ṣe kíni náà ni ó ṣẹ̀ṣẹ̀ fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party sílẹ̀ PDP ní báyìí tó ti wá ṣe kíni ó ti wá kéde o wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord gẹ́gẹ́ bí ẹgbẹ́ tuntun tó yẹ ṣe kíni tó fi darapọ̀ mọ́. Gómìnà náà ti kéde eléyìí níbi gbọ̀ngàn kan nílé ìjọba nílùú Òṣogbo lánàá òde yìí lójú àwọn adarí àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú náà nípínlẹ̀ Ọ̀ṣun. Bákan náà Adeleke ṣàfihàn wípé ní ìlànà òfin òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú Accord ní ọjọ́ kẹfà oṣù kọkànlá ọdún 2025 tí a wà yìí lẹ́yìn ọ̀sẹ̀ díẹ̀ tó jíròrò pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ àti ìpinnu àwọn adarí káàkiri ìpínlẹ̀ náà. Nínú àtẹ̀jáde eléyìí tí agbẹnusọ rẹ̀ Ọláwálé Rasheed tó fi léde, gómìnà náà sọ pé àwọn alẹ́nulọ́rọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun náà ni wọ́n ti mọ àwọn ìdí tí òun ṣe darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà. Adeleke sọ pé ìpinnu òun láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú náà jẹ́ ìbámu pẹ̀lú ìlànà ẹgbẹ́ òṣèlú náà pẹ̀lú ìfarajìn ìṣàkóso òun sí àlàáfíà nígbà tí wọ́n ní kí àwọn adarí ẹgbẹ́ òṣèlú náà nígbà tí wọ́n ń kí wọn káàbọ̀ sílé ìjọba. Gómìnà Adémọ́lá Adeleke ó tẹnumọ́ ìṣọ̀kan, ó ní ìṣọ̀kan la fẹ́ ó ní ìṣọ̀kan gangan òun náà ni ó gbé òun débì gẹ́gẹ́ bí àwọn tí ń gbáradì fún ètò ìdìbò gómìnà lọ́dún 2026 ó ní àwọn gbọ́dọ̀ wà nínú ìṣọ̀kan ni ó ní àwọn wá láti wá fọwọ́sowọ́pọ̀ nínú ìtẹ̀síwájú àti àwọn èrò rere fún àwọn ènìyàn rere ìpínlẹ̀ Ọ̀ṣun àti orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀. Bákan náà ó ti rọ àwọn ọmọ ẹgbẹ́ náà láti túbọ̀ fọwọ́sowọ́pọ̀ fún àṣeyọrí náà. Lákòótán gómìnà Adeleke ti túbọ̀ fira rẹ̀ fìdí ìfarajìn ìṣàkóso rẹ̀ múlẹ̀ sí mímú ìgbé ayé àwọn ará ìlú tẹ̀síwájú nípasẹ̀ àwọn ìlànà àti àwọn ètò eléyìí tó dá lórí ìgbáyégbádùn ará ìlú. Inú ìròyìn Daily Post lọ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Wọlé Ṣóyínká ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé ni àgbà ọ̀jẹ̀ ó mà ti dá sí ọ̀rọ̀ kan èyí tí ó kan gbogbo wa gbogbogbò tó kan àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ni ó mà ti ké gbàjarè sókè wípé ẹ wò ó àwọn nǹkan kan ṣẹlẹ̀ tí ò yẹ kó máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nípa ti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n pọ̀ tí wọ́n kàn wọ́n rìn pẹ̀lú ọmọ ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà ìyẹn Ṣèyí Tinubu nínú fọ́nrán kan èyí tó ń jà rìnrìn lórí ẹ̀rọ ayélujára abẹ́yẹfò Twitter X. Níbẹ̀ ni Wọlé Ṣóyínká ti ṣe àlàyé bí ojú rẹ̀ ṣe rí àwọn nǹkan kan ní ilé ìtura kan tó wà ní ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Èkó wípé ṣàdédé ni òun rí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n pọ̀ níye dáadáa tí wọ́n tẹ̀lé èèyàn kan. Òun ní lákòókò òun kọ́kọ́ mọ̀ wípé ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu ni àwọn aráàlú ń kọ́ wọ́n rìn pẹ̀lú. Ó ní òun rò wípé wọ́n wá ṣe eré orí ìtàgé àbí wọ́n wá ya sinimá fíìmù ní agbègbè náà ní kó tó di wípé òun rí ẹni tí ń ṣe ọmọ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Ṣèyí Tinubu tó jáde kúrò láàrin àwọn aráàlú yìí tó sì wá kí òun ní ìkí ọmọlúwàbí lòun fi wá béèrè lọ́wọ́ rẹ̀ wípé ṣé wá ya fíìmù ní bíbá yìí ni Ṣèyí bá sọ pé rárá o àwọn èèyàn tí ó kọ̀ wọ́n rìn pẹ̀lú òun náà lélẹ́yìí. Wọlé Ṣóyínká wá sọ ọ́ di mímọ̀ wípé kí ló dé tí ìwọ nìkan yóò ṣe kó adúrú ikọ̀ ẹ̀ṣọ́ ààbò yìí ti ra nígbà tí àwọn èèyàn kan ń béèrè fún ààbò ní àwọn apá ibìkan lórílẹ̀‐èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí Wọlé Ṣóyínká ṣe ti wá sọ di mímọ̀ wípé bí òun ṣe kúrò ní agbègbè náà ọkàn ń pòrúurú wípé kí ló dé tí wọ́n ṣe yan adúrú àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́ ikọ̀ ẹ̀ṣọ́ ààbò sí ọ̀dọ̀ ọmọ ààrẹ Ṣèyí Tinubu nìkan. Ó ní òun gbọ́dọ̀ kàn sí Nuhu Ribadu ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà láti ṣiṣẹ́ lórí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Ó ní tí wọ́n bá lè yan adúrú àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò yìí tí ẹnìkan kí ló wá dé eléyìí jẹ́ àrùkù tí ò dáa tí wọ́n fi ránṣẹ́ sí àwọn ní orílẹ̀‐èdè Nàìjíríà. Ó wá sọ dímọ̀ pé ní àwàdà wípé ẹ wò ó tẹ́ ẹ bá rí àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò yìí ẹ mọ̀ wípé wọ́n tó láti ṣọ́ odidi ìlú kan wípé tí ààrẹ bá fẹ́ yanjú ọ̀rọ̀ kan kò yẹ kó máa yọjú síbẹ̀ fúnra rẹ̀ ó yẹ kó máa rán Ṣèyí Tinubu lọ síbẹ̀ gangan ni. Ẹ wò ó Wọlé Ṣóyínká sọ̀rọ̀ ó ní
a gbọ́dọ̀ ṣe àtúnṣe sí gbogbo àwọn nǹkan wọ̀nyí. Àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n rọ̀gbà yìí Ṣèyí Tinubu ó ti ń pọ̀ jù. Ààrẹ ẹ̀yin olórí ẹ̀ṣọ́ ààbò ẹ wá nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí. Ẹ fẹ́ kà á inú ìwé ìròyìn Daily Post lẹ́tìríkà lẹ́kùnrẹ́rẹ́. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ondo ni wọ́n ti fọwọ́ òfin gbé afurasí ajínigbé kan ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Godspower Cletus, ẹni tí wọ́n fọwọ́ òfin gbé lásìkò tó ń gbìyànjú láti gba mílíọ̀nù kan náírà owó dọ́là eléyìí tí wọ́n ní ó gbà lọ́wọ́ ọkọ arábìnrin kan. Gẹ́gẹ́ bí iṣẹ́ ìwádìí, Cletus yìí ni wọ́n ní ó ya wọ ilé agbárábìnrin Farimoye Endurance ní agbègbè Òdùdù nílùú Àkúrẹ́, tí wọ́n sì ní ó já wọ ilé náà tí ó ṣe kíni tó sì jà wọ́n lólè nígbà tó wọnú ilé náà tó sì tún mú ẹ̀rọ ìléwọ́ rẹ̀ àti káàdì ilé ìfowópamọ́ rẹ̀. Wọ́n ní lásìkò ìkọlù náà wọ́n ní afurasí náà ni ó fipá mú arábìnrin náà ló sọ fún wípé ó yá pé ọkọ rẹ̀ kí o sì béèrè mílíọ̀nù 5 náírà kò béèrè lọ́wọ́ rẹ̀ yìí owó dọ́là ẹ̀mí tí ó sì tún dúnkòkò mọ́ ẹ̀mí arábìnrin náà. Wọ́n ní kété ni arábìnrin náà ti pe ọkọ rẹ̀ o tó sì jẹ́ wípé ọkọ rẹ̀ ṣe kíni ọkọ rẹ̀ fi mílíọ̀nù kan náírà ó fi ránṣẹ́ sínú ilé ìfowópamọ́ arákùnrin náà èyí ó pè láti lè dáàbò bo ìyàwó rẹ̀. Wọ́n ní lẹ́yìn ìsàfurasí náà tó fi di owó náà mẹ́fà owó náà ti wọlé sórí ẹ̀rọ ìléwọ́ òun. Wọ́n ní lójú ẹsẹ̀ ni ó ti júbà ìwòrò tí ó sì rò wípé gbogbo àwọn nǹkan tóun ṣe ìgbésẹ̀ tóun gbé yìí tó sì rò wípé bóyá òun ti mú jẹ gbé. Ṣùgbọ́n wọ́n láwọn òṣìṣẹ́ ọlọ́pàá wọ́n ṣiṣẹ́ wọn bí iṣẹ́ o. Wọ́n láwọn òṣìṣẹ́ ọlọ́pàá lè tó ń gbógun ti ìwà ìjínigbé náà ni wọ́n wá ṣe kíni wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí o tí wọ́n sì ká arákùnrin náà mọ́ ọ̀dọ̀ ní POS kan níbi tó ti ń gbìyànjú láti gba owó náà jáde. Alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ìyún Ayọ̀ládé Ọláyínká náà ni ó sọ ní mímọ̀ wípé àwọn afurasí náà ó padà jẹ́wọ́ wípé lóòótọ́ lòun wà láàbì yìí lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò tí ó sì tún sọ ní mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ṣì ń lọ lọ́wọ́ ìyún alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní iṣẹ́ ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ̀ bóyá arákùnrin afurasí yìí nìkan ni ó ń hu ìwà láabi yìí àbí ó láwọn akẹgbẹ́ tí wọ́n jọ ṣe é nípìnlẹ̀ náà. Lákòótán Ọláyínká ti wá lóyìn fún àwọn akitiyan àwọn òṣìṣẹ́ tó ń gbógun ti ìwà ìjínigbé tó sì tún sọ ní mímọ̀ pé ìgbésẹ̀ ilé tí wọ́n gbé yìí òun náà ló ń ṣàfihàn pé àwọn òṣìṣẹ́ yìí wọ́n fira wọn jìn o láti gbógun ti ìwà ìbàjẹ́ nípìnlẹ̀ náà àti káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Inú ìròyìn Daily Post lọ́sùn ìkàlẹ́kùnrẹ́rẹ́. Ìròyìn eléyìí ló ní ṣe pẹ̀lú bí àwọn ẹgbẹ́ májẹ̀kóbàjẹ́ ní ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe fi ọ̀rọ̀ ńlá ìkìlọ̀ ńlá wọ́n fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà o wípé kó kọ́ ẹ̀kọ́ tó yè kóró látàrí ìdìtẹ̀gbà ìjọba èyí tó kùnà ní orílẹ̀-èdè Benin Republic. Ẹgbẹ́ yìí ni wọ́n ti fi ohùn lédè o ni wọ́n ti sọ dìímọ̀ pé ṣáájú àwọn kò pè fún ìwà ìdìtẹ̀gbà ìjọba lórílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n bí nǹkan ṣe ń lọ lórílẹ̀-èdè Nàìjíríà lásìkò yìí tí gbogbo ẹ̀ ń dẹnu kọlẹ̀ nípa ti ètò ìlera ètò àwọn nǹkan tó yẹ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà máa jẹ ìgbádùn ó lè sún wọn dé ìdí ìdìtẹ̀gbà ìjọba o. Ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ yìí sọ di mímọ̀ wípé ẹ wò ó tí gbogbo nǹkan bá ń lọ báyìí ó ṣeéṣe kó sún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà dé ibi tí wọn yóò ti máa pè fún ìdásí àwọn ọmọ ológun ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n sọ ilé nínú àtẹ̀jáde èyí tí wọ́n fi léde láàrin ọ̀sẹ̀ yìí láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe olórí wọn Olúṣọlá Bádéró wípé ẹ wò ó à ń kọminú lórí bí ìwà ìdìtẹ̀gbà ìjọba tí ń wọ́pọ̀ ní àwọn orílẹ̀-èdè kan ní ilẹ̀ adúláwọ̀ látàrí bí àwọn olórí wọn ṣe kùnà láti ṣe dáadáa fún àwọn ará ìlú ló jẹ́ kí àwọn ará ìlú náà máa pè fún ìdásí àwọn ọmọ ológun níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé ẹ jẹ́ ká rí eléyìí gẹ́gẹ́ bí ohun ìdánijí fún àwọn èèyàn wa lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ fún ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà wípé kì í ṣe gbogbo ohun táwọn ọmọ onílùú àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n
wọ́n ń pè fún lẹ́ẹ̀ máa gbójú kúrò níbẹ̀ o àbí lẹ́ẹ̀ máa fojú di ẹ gbọ́dọ̀ ṣe ohun tí wọ́n fẹ́ bí ò tẹ̀ jẹ́ gbogbo rẹ̀ èyí tó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀n ẹ rí i pé ẹ ṣe fún wọn láti gbé igi dínà irúfẹ́ àwọn nǹkan wọ̀nyí lọ́jọ́ iwájú. Ẹgbẹ́ Yorùbá yìí wá pagi ìkìlọ̀ wípé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ káàkiri ilẹ̀ adúláwọ̀ yìí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ó gbọ́dọ̀ tètè gbé ìgbésẹ̀ ọlọ́gbọ́n o lórí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà àti bí àwọn akẹ́kọ̀ọ́ kan ṣe ń kúrò ní ilé ẹ̀kọ́ láìpé ọjọ́ tí wọ́n sì ń lọ sínú àwọn nǹkan mìíràn bíi ìwà ìgbésùmọ̀mí àti àwọn nǹkan mìíràn. Ẹ wò ó àwọn ẹgbẹ́ Yorùbá yìí wọ́n ké gbàjarè o wọ́n ní pẹ̀lú bí ètò ààbò ṣe ti fẹ̀gbẹ́ wọn gbọ̀nà lórílẹ̀‐èdè Nàìjíríà a gbọ́dọ̀ tètè wá nǹkan ṣe sí o kí ohun tó ṣẹlẹ̀ ní orílẹ̀‐èdè Benin Republic kó má tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà o. Wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn inú ìwé ìròyìn Sahara Reporter lẹ́wọ̀n ti rí lẹ́kùnrẹ́rẹ́. Láti ibẹ̀ náà lágbà lọ sí òkè lọ́hùn-ún tá a bá lọ tá a bá dé àwa máa fẹ́ àwọn ìròyìn yẹn lójú báwo ló ṣe kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n sí ó kàn wá o àá sì jọ pẹ̀kẹ́lu ni ní àárọ̀ òní. Ẹ jẹ́ ká lọ sókè lọ́hùn tá a bá dé káwa máa yànnà náà lẹ́yọ kọ̀ọ̀kan ẹ kú ìkàlẹ̀. Èmi ni aláìlúwà ọba dókítà Adédòkun Ọmọnìyí Àṣọlá Bọ́lárìn aróyin kẹ́yè kínní ọ̀ràngún ti ìlú Òkè Ìlá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin yan wa mo rọ̀ yín o ẹ máa bá mi wo BGI TV bàbá gbàgede olólùfẹ́ Yorùbá ni ó fẹ́ òótọ́ sísọ ó máa fẹ́ràn àwọn ènìyàn ó fẹ́ràn wa nílẹ̀ Yorùbá. Ẹ máa wo ibi tó yẹ ká máa wò ní gbogbo ìgbà ibi tá a bá dẹ̀ ti lè ran ilé iṣẹ́ yìí lọ́wọ́ ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ wọ́n ń ṣe nǹkan tọ́lọ́run nìkan wá ṣe ni ojú wa ò ní fọ́ o etí wa ò ní di o iléeṣẹ́ náà kò ní dàrú iléeṣẹ́ náà á máa dàgbà sókè ni BGI TV ẹ má fi ṣeré ẹ máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà láti òkè náà mú ẹ̀tùmọ̀ pé tá a bá ti dé báyìí àjọ máa fẹ́ lójú ni nípa ti àwọn ìròyìn èyí tá a ti mú wá sí etí gbọ̀nyìn ní àárọ̀ òní. Ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ lápá ọ̀dọ̀ tèmi níbi tí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti fi yé gbogbo àwọn orílẹ̀-èdè Nàìjíríà pé láti ọjọ́ kìíní oṣù kìíní ọdún 2026 kò sí wípé à ń kówó lọ afẹ́ lọ sanwó sí ibikíbi mọ́ nípa ti àwọn kankan tí wọ́n jẹ àǹfààní rẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní àwọn ti ṣe àgbékalẹ̀ ojú òpó kan tí oníkálukú yóò fi máa san owó láti ọdún tí ó ń bọ̀ lọ. Eléyìí dẹ̀ lọ fún gbogbo àwọn àjọ kọ̀ọ̀kan tó wà lábẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípa ti ìlànà bí àwọn oníbàárà wọn yóò ṣe máa san owó sí. Wọ́n ní àwọn dẹ̀ tún ṣe àgbékalẹ̀ eléyìí láti gbégi dínà àwọn ìwà àjẹbánu àti àwọn kùdìẹ̀kudiẹ kan èyí tí àwọn nǹkan ra wọlé nípa ti sísan owó fún ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lábẹ́lẹ̀. Tí lẹ́bí sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀yin náà ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa. Agbẹjọ́rò ajàfẹ́tọ̀ọ́ ẹ̀tọ́ ọmọnìyàn lórílẹ̀-èdè wa Nàìjíríà Fẹ́mi Fálànà náà ni ó ti ṣàfihàn àwọn ìgbésẹ̀ kan eléyìí tí orílẹ̀-èdè Nàìjíríà lè gbé láti mú kí ìjọba tiwantiwa àti ìdúróṣinṣin kó gbòòrò káàkiri agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà. Ni Fẹ́mi Fálànà sọ di mímọ̀ wípé láti lè mú kí àwọn nǹkan yìí kó wáyé ó ní agbọ́dọ̀ kọ́kọ́ gbógun ti ìṣòro ètò ọrọ̀ ajé ètò ń bo orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń fira agbọ́dọ̀ gbógun ti ìṣẹ́ àti òṣì àìní ètò ẹ̀kọ́ tó péye ìṣòro ètò ààbò ẹ̀mí àti dúkìá elétò tí ń peléke sí lójoojúmọ́. Ó ní agbọ́dọ̀ rí dájú pé àti ẹ̀kọ́ gbógun tì náà ó ní pé lẹ́yìn náà kí á ṣe kíni kí á sì rí dájú wípé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ní ẹ̀tọ́ láti sọ̀rọ̀ láti fi ẹ̀rọnú wọn nà. Ó ní kékeré ṣe wípé bóyá ẹnìkan máa bẹ̀rù pé àtọ́hùn bá sọ̀rọ̀ ṣèṣe wípé wọ́n tún fẹ̀sùn kan òun lórílẹ̀-èdè rẹ̀ lórílẹ̀-èdè tó jẹ́ wípé àwọn oníkálukú ló gbọ́dọ̀ ní ẹ̀tọ́ láti fi sọ èrònú wọn pé bí nǹkan ṣe dé dúró lórílẹ̀-èdè yìí. Fẹ́mi Fálànà wá sọ wípé tó bá fẹ́ jẹ́ kí ìdúróṣinṣin ọ̀rẹ́ kó gbòòrò lórílẹ̀-èdè wa àti káàkiri agbègbè ìwọ̀ oòrùn ilẹ̀ Áfíríkà ó ní àgbọ́dọ̀ tẹ̀lé àwọn ìgbésẹ̀ ìyàwó ìlànà yìí.
kílẹ̀ ló sí ìròyìn yẹn gẹ́gẹ́ bí Fẹ́mi Fálànà ṣe ti sọ di mímọ̀ ní àárọ̀ òní ẹ̀yin náà fi ti ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. ẹ jẹ́ ká lọ síbi tí gómìnà kan tuntun lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC gómìnà Siminalayi Fubara ní ìròyìn ti fìdí rẹ̀ múlẹ̀ wípé òun náà ó mà ti di gbogbo ẹrù rẹ̀ kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP láti lọ sínú ẹgbẹ́ òṣèlú APC ó nítorí òun fẹ́ san oore padà fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nígbà tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún òun àti àtìlẹ́yìn nígbà tí gbogbo làásìgbò yẹn ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers. ó wá fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ò sì lè san oore nínú ẹgbẹ́ òṣèlú mìíràn àfi káwọn lọ darapọ̀ mọ́ ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú tó wà lòun àwọn fi gbé ìgbésẹ̀ yìí. ẹ wo Siminalayi Fubara ó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC lásìkò yìí kí lè rí sí ìgbésẹ̀ yìí kí ló máa ṣẹlẹ̀ sí ẹgbẹ́ òṣèlú PDP ẹgbẹ́ òṣèlú APC kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí ẹ fi èròǹgbà yín ṣọwọ́ sí abẹ́ comment section wa. Peter Obi náà ni ó ti ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó jẹ́ wípé ó ti há sínú àjálù tí kò lópin. ó ní pé gẹ́gẹ́ bí ó ní ilé ìtàbáníkà wo ètò ààbò tó mẹ́rin lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní níṣe ló ń peléke sí lójoojúmọ́. ó ní pàápàá jùlọ ní ìpínlẹ̀ Sokoto ó ní pé àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ní kò kéré o. ó ní ìpínlẹ̀ Adamawa náà àti ìpínlẹ̀ Anambra ó ní pàápàá jùlọ ó tẹ̀ ní ìkọlù kan tó ṣe ní nǹkan bí àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn sí ìpínlẹ̀ Anambra tí wọ́n ṣèkọlù sí àwọn olùjọ́sìn kan àti ìpínlẹ̀ Adamawa náà tó jẹ́ pé àwọn obìnrin tó ń fẹ̀rùnú wọn ṣe kí ni wọ́n papòdà wọn ṣe kí ni wọ́n gbẹ̀mí wọn. ó tún wá ní nípínlẹ̀ Sokoto náà ó ní gbogbo ẹ̀ ló ṣàṣẹlẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. ó ní eléyìí ó jẹ́ kí òun lè ṣàpèjúwe orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó ti há sínú àjálù tí kò ní òpin nítorí pé ìgbà wọlá tó fẹ́ ṣe gbogbo eléyìí dá. Peter Obi ti wáyé kí ni ó tún wá bẹnu àtẹnu gba àwọn ìṣẹ̀lẹ̀ ó ti takò àwọn ìṣẹ̀lẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ yìí kò yẹ kí ó máa ṣẹlẹ̀ nílùú tá a lábàtà níjòyè tá a sì ní àwọn tá à ń wò lókèèrè. Peter Obi ti wá sọ níwọ̀n wípé iṣẹ́ púpọ̀ àwọn olùjọsìn nípínlẹ̀ Adamawa òun náà ni ó ti ṣàfihàn ìkùnà sí ìdáàbòbò ìpè ilé ìṣàfihàn wípé àwọn ìjọba wa wọn kò lè ṣe kí ni wọn kò lè dáàbòbò àwọn ará ìlú. ó ní ìpapòdà àwọn olùfẹ̀hónú obìnrin náà nípínlẹ̀ Adamawa òun náà ṣàfihàn sí àdínkù ńlá sí ìgbàgbọ́ láàrin àwọn ọmọ orílẹ̀-èdè lè tó túmọ̀ sí wípé àwọn ènìyàn wọn ní ṣe kí ni wọn ní lè jáde láti fẹ̀rọ̀nú wọn hàn láti lè sọ ẹ̀dùn ọkàn wọn jáde tó fi mú kí àwọn obìnrin tó jáde nípínlẹ̀ Adamawa yìí láti fẹ̀rọ̀nú hàn tó fi mú kán ṣe kí ni tó fi mú tí wọ́n fi gbẹ̀mí wọn. ó wá sọ ní mímọ̀ wípé a kò lè má bá a lọ lórílẹ̀-èdè wa Nàìjíríà ó ní pé ètò ààbò tó mẹ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà ká rí dájú pé àwa nǹkan ṣe sí i. wọ́n ní ká rí dájú pé àwa nǹkan ṣe sí ọ̀rọ̀ ètò ààbò tó ti fi ẹ̀mí wọn gbọ̀nà ní orílẹ̀-èdè Nàìjíríà. ó yá ẹ jẹ́ ká lọ síbi tí Wọlé Ṣóyínká ti sọ ọ̀rọ̀ pàtàkì kan tó yẹ ká mú lókùnkúndùn. wọ́n ní àwọn ikọ̀ ẹ̀ṣọ́ ààbò tí wọ́n ń kọ̀wọ́rìn pẹ̀lú ọmọ ààrẹ Ṣèyí Tinubu ti pọ̀ jù gẹ́gẹ́ bí òun ṣe ṣe ẹ̀rí rẹ̀ ní ìlú Èkó wípé òun ò tẹ̀ mọ̀ wípé Ṣèyí Tinubu ni òun rò pé wọ́n fẹ́ ṣe sinimá kan ni wọ́n fi pọ̀ tó yẹ ṣùgbọ́n nígbà tí Ṣèyí Tinubu wá kí òun ní kí ọmọlúwàbí lòun fi rí wípé ìwọ làwọn adúrú ikọ̀ ẹ̀ṣọ́ ààbò yìí ń tẹ̀lé lẹ́yìn ó yẹ kí n bá bàbá rẹ àbí ẹni tí ń ṣe olùdámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ètò ààbò kí n bá wọn sọ̀rọ̀ lórí eléyìí nítorí ọ̀tọ̀ nǹkan tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kà sí àwọn eléyìí gan tí mo rí lẹ́yìn rẹ ó tó kí wọ́n máa ṣó dídí ìlú gẹ́gẹ́ bí Wọlé Ṣóyínká ṣe pe àkíyèsí àwọn tí ọ̀rọ̀ kàn sí gbogbo àwọn nǹkan wọ̀nyí ní orílẹ̀-èdè Nàìjíríà. kí lẹ rí sí ọ̀rọ̀ Wọlé Ṣóyínká yìí gbẹ́rẹ́ ìpàkọ́ tó sí àwọn ènìyàn wọ̀nyí ṣé ó bójúmu àbí kò bójúmu lápọ̀dọ̀ tí ẹ fi lóńgbà ń ṣọwọ́ sí abẹ́ comment section wa. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ó ti kéde wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àkọ́dù ní ìlànà òfin. ẹ má gbàgbé wípé ṣáájú náà ni gómìnà yìí ló ti kéde wípé òun ti fi ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP sílẹ̀ tí kò sì tíì sọ ẹgbẹ́ òṣèlú tí yóò ṣe kéde tí yóò darapọ̀ mọ́ bó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn náà wuyewuye kan náà ti lọ nígbà náà wípé ó ṣeé ṣe kó jẹ́ pé bí ẹgbẹ́ òṣèlú àkọ́dù náà ni yóò darapọ̀ mọ́. gómìnà náà ti wá ṣe ó sì ṣe kíni ó ti kéde fún alára rẹ̀ wípé òun ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú àkọ́dù ṣáájú ètò ìdìbò gómìnà eléyìí tó ń bọ̀ lọ́dún 2026. ìyẹn jẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìfinú ẹgbẹ́ òṣèlú kan sílẹ̀
lọ sínú ẹgbẹ́ òṣèlú mìíràn kílẹ̀ rí sí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ẹ ti ká lọ sí ibi tí ẹgbẹ́ májẹ̀kóbàjẹ́ ìgbìmọ̀ májẹ̀kóbàjẹ́ nílẹ̀ Yorùbá ti fi ọ̀rọ̀ ńlá ránṣẹ́ sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ìdìtẹ̀gbà ìjọba tó kùnà ní orílẹ̀-èdè Benin Republic ó yẹ kó jẹ́ ohun ìtanijí fún ààrẹ wa ní orílẹ̀-èdè Nàìjíríà ní o nípa ti àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí lórílẹ̀-èdè Nàìjíríà àwọn nǹkan ò lọ déédéé àwọn èèyàn ò jẹ̀gbádùn ìṣèjọba àwarawa irú nǹkan tó máa ń sún àwọn èèyàn dé ìdí wípé kí àwọn ọmọ ológun wá gba ìjọba gangan nìyẹn ẹ ti rí bó ṣe rí lórílẹ̀-èdè Benin Republic àdúpẹ́ wípé kò jẹ́ àṣeyọrí ẹ̀yin tiwa lórílẹ̀-èdè Nàìjíríà ẹ tètè ṣe ohun tó yẹ kẹ́ ṣe ẹ rí gẹ́gẹ́ bí ohun àríkọ́gbọ́n wọ́n dẹ̀ ní kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tètè jáwé sóbì o nípa ti àwọn nǹkan tí ń kojú wa ní orílẹ̀-èdè Nàìjíríà kí lẹ rí sí gbogbo ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní. àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo wọ́n ní wọ́n ti fọwọ́ òfin gbé àfúrásì arákùnrin kan èlé wọn ní arákùnrin yìí wọ́n ní òun ló ya wọlé arábìnrin kan tó ṣe kíni tó sì gba ẹ̀rọ ìléwọ́ rẹ̀ ó sì gba káàdì tó fi máa ń dowó nílé ìfowópamọ́ ó sì gbà lọ́wọ́ rẹ̀ tó sì wá ń dúnkokò mẹ́rin rẹ̀ wípé ó ní pé kó pe ọkọ rẹ̀ sẹ́ndì mílíọ̀nù 5 náírà ni wọ́n ní arákùnrin yìí arábìnrin yìí ó wá mẹ́rọ̀ léwọ́ rẹ̀ ló pe ọkọ rẹ̀ wípé nǹkan báyìí ló ṣàlàyé fọ́pẹ́pẹ́ ẹnìkan ṣe ń dúnkokò mẹ́bí òun o tó wá yí òun tó wá bá òun nínú ilé gbókìní o wọ́n ní ọkọ rẹ̀ ṣáà sẹ́ndì mílíọ̀nù kan náírà sí ilé ìfowópamọ́ ti àfúrásì náà tó ya wọ inú ilé wọn náà tó wá já wọn lólè wọ́n ní wọ́n sẹ́ndì 1 mílíọ̀nù náírà sí ilé ìfowópamọ́ rẹ̀ wọ́n ní nígbà tí wọ́n gbìyànjú láti gba owó náà ní ọ̀dọ̀ àwọn ní POS wọ́n ní bẹ́ẹ̀ náà ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ni wọ́n ṣe kíni àwọn tó ń gbógun ti ìwà ìjínigbé nípìnlẹ̀ náà ni wọ́n ṣe kíni ni wọ́n wá ká àfúrásì náà mọ́bẹ̀ wípé wo ọwọ́ tẹ̀ lónìí wọ́n ní bó ṣe wá mú lọ sí iléeṣẹ́ wọn ni wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ó bá padà jẹ́wọ́ wípé àlóòótọ́ ni òun ṣiṣẹ́ láabi náà wípé òun rò pé bóyá òun ti ṣe láṣegbé ni kó wọ́n mọ̀ pé owó padà tẹ òun alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Àyànládé ti wá sọ di mímọ̀ wípé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ̀ bóyá àwọn afurasí náà bóyá òun nìkan ló ń ṣiṣẹ́ láabi àbó sì láwọn akẹgbẹ́ tó jẹ́ wípé wọ́n jọ ń ṣe iṣẹ́ láabi yìí. Ọlọ́run bí wọ́n ṣe máa rí wọn mọ́ òun náà nìyẹn wọn wà ní ṣe kí ni wọn rí máa rí ṣe mọ́ ní gbogbo ìgbà kí ni sí gbogbo ilé yìí ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní òun nìkan jẹun pẹ́lẹ́nu fọ̀fun ní òjẹ́ nígbẹ́ láwọn ìmọ̀ fún ti àárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ gbogbo wọn tí ẹ bá rí sí àwọn ìròyìn pátápátá ẹ fi ránṣẹ́ sí abẹ́ comment section wa ní àárọ̀ òní ó yá jẹ́ àmàlólé wa. oníyanṣe ọlọ́kàṣe gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ jẹ́ mo sọ wípé ṣé àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ níbi náà láti máa ṣe ìwà lórí ètò wa ètò yín Ojúmọ́ Aláyọ̀ ní ojú tẹ̀ fi ń wà nígbàkúgbà ojú náà kò ní fọ́ láṣẹ Èdùà etí tẹ̀ fi ń gbọ́ wa etí náà kò ní di láṣẹ Èdùà bọ́dún tí ń súnmọ́ wa bá ṣe ń súnmọ́ ọdún mọ́ ní pé láṣẹ Èdùà ẹ̀mí wa ò ní pin wọ́n ní fi wá palẹ̀ ọdún mọ́ tẹ̀bítẹ̀bí tààtàrà tìlétìlé o ẹ ṣàmì ẹgbẹ́tọ̀ àdúrà mi láṣẹ Èdùà ẹ má gbìyànjú láti dákọ̀ mọ́ lójúpọ̀ ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ Ìtàláwìyé Adébáyọ̀ Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube gbàgede ìmọ̀ TV àyẹ̀dẹ̀sí sílẹ̀ fún ìpolówó ọjà lórí ìkànnì amóhùnmáwòrán wa BGI TV orúkọ mi ò yí padà Títílayọ̀ Àgbọ̀ọ́lá náà ni ẹ̀ṣẹ́ tẹ̀ ń gbọ́ wa. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọjà báyìí wọ́n á mọ̀ pé ó dọjà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi kọ́ ọlọ́lọ́bọ òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà ẹ̀rí báyìí a sì mú bọ ìròyìn eré ìdárayá lórí pápá BGI TV títí dìgbà mìíràn àwa láwọn máa ṣe nǹkan oníṣẹ́ wa ire o èrè kábíyèsí. káàbọ̀ padà sí abala tá a pè ní láti orí pápá BGI TV níbi tá a ti máa fún yín àwọn ìròyìn eré ìdárayá
gẹ́gẹ́ bí àti kọ̀wé rẹ̀ ní àárọ̀ òní. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ di mímọ̀ fún yín wípé ìròyìn eléyìí ló bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kòkó níbi tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe òfófó fún wa wípé àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọn yóò máa san owó àjẹ́lẹ̀ tí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles lórílẹ̀‐èdè Nàìjíríà Eric Chelle gẹ́gẹ́ bí a ti ṣe ń palẹ̀mọ́ fún ìdíje ife ẹ̀yẹ ti ilẹ̀ adúláwọ̀ AFCON tó fẹ́ wáyé ní orílẹ̀‐èdè Morocco. Eric Chelle ni wọ́n sọ di mọ̀ pé wọ́n jẹ lówó oṣù 3 ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú àwọn owó àjẹmọ́ná gẹ́gẹ́ wọ́n ṣe wá sọ di mọ̀ pé ṣáájú kí ìdíje AFCON tó bẹ̀rẹ̀ ní ọjọ́ 21 sí ọjọ́ 18 oṣù kínní ọdún 2026 wọn yóò san gbogbo owó tí wọ́n jẹ Eric Chelle kó lè gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbélé lọ́wọ́ dáadáa. Ẹ má gbàgbé wọ́n ti sọ di mọ̀ pé ohun tó fẹ́ ṣe fún wa ni wípé kó gbé wa dé ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rin semi-final bí bẹ́ẹ̀ kọ́ ohun tójú rẹ̀ bá rí kó fara mọ́. Ẹ jẹ́ ká kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà, ẹ jẹ́ ká lọ sí orílẹ̀‐èdè Gẹ̀ẹ́sì níbi tí ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester City Pep Guardiola ti sọ di mọ̀ pé tó bá jẹ́ pé òun ní Xabi Alonso nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid tipẹ́tipẹ́ láàrin oṣù 6 àwọn àtẹ̀tílé òògùn dànù gẹ́gẹ́ bó ṣe sọ di mọ̀ pé ikọ̀ agbábọ́ọ̀lù náà jẹ́ èyí tí ó nira láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn. Guardiola òun ni ó sọ ilé ìdí mímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tó fẹ́ wáyé kojú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní alẹ́ òní. Òun sọ di mọ̀ pé ẹ wò ọjọ́ iwájú Xabi Alonso kò tí ì dájú báyìí o pẹ̀lú bí gbogbo ẹ̀ ṣe ń lọ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Real Madrid ní tí wọ́n ṣe Pep Guardiola ló ti wá dá sí ọ̀rọ̀ náà pé kò yé yín ní ikọ̀ agbábọ́ọ̀lù yẹn wọ́n nira láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá wọn tó bá jẹ́ òun tòun ni wọ́n tẹ̀tí lóhun dànù tipẹ́tipẹ́ gẹ́gẹ́ bí ó ṣe sọ di mímọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ Lamine Yamal ni ó ti fi ìtàn balẹ̀ ní àná òde yìí gẹ́gẹ́ bí ọ̀dọ́mọdé agbábọ́ọ̀lù tí yóò máa ṣe ìrànlọ́wọ́ níbi ìdíje UEFA Champions League. Ó fi àǹfààní tí ó rí lánàá ó fi ṣe ìrànlọ́wọ́ góòlù fún Jules Koundé láti rí pé ó gba góòlù ẹlẹ́ẹ̀kejì wọlé èyí tí wọ́n fi jáwé olúborí. Gẹ́gẹ́ bí ó ṣe wá ṣe eléyìí ni wọ́n ti sọ dímọ̀ pé àkọsílẹ̀ tó yí ó wà lọ́wọ́ Kylian Mbappé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tí ń ṣe Lamine Yamal ó ti pa ìyẹn rẹ̀ o gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ di mímọ̀ ní àná òde yìí. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá wọn Enzo Maresca ni ó ti sọ di mímọ̀ pé kò tí ì yóhun báyìí o tí àwọn sì lè perégedé fún ìpele knockout stage àbí àwọn yóò tún máa fi gagbága láti rí pé àwọn tẹ̀sí ọwọ́ iwájú ibi tí ọ̀rọ̀ dé dòye. Ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá Chelsea lẹ́yìn ìyà tí ó jẹ ní àná lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Atalanta lórílẹ̀ Italy ló jẹ́ kó máa sọ gbogbo eléyìí. Ẹ̀dẹ̀ má gbàgbé ìpè ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ni wọ́n sì ní ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tí ó kù níbi tí wọn yóò ti máa kojú ikọ̀ agbábọ́ọ̀lù Pafos àti ikọ̀ agbábọ́ọ̀lù Napoli níbi ìdíje UEFA Champions League. Ó ní àwọn gbọ́dọ̀ jáwé olúborí o níbi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tó kù bí bẹ́ẹ̀ kọ́ àwọn àtiraka ni o láti dé ìpele tí ó kàn. Ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ ẹni tí ń ṣe Mohamed Salah. Ọ̀rọ̀ rẹ̀ ṣì ń já rìnrìn nílẹ̀ lásìkò yóò Van Dijk balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ló ti wá mọ́ ọ̀rọ̀ ẹni tí ń ṣe Mohamed Salah sọ lásìkò yìí. Ó ní ẹ wò ó ìhun tí ó ń ṣẹlẹ̀ sí Mohamed Salah kò turun kan lára wa o nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Àṣírí tá a bá fẹ́ ṣe a máa ṣe, tá a bá sì fẹ́ fi ìdí rẹmi á fìdí rẹmi. Ó sọ lè níbàámu àṣírí tí wọ́n ṣe lánàá nígbà tó na ikọ̀ agbábọ́ọ̀lù Inter pẹ̀lú àmì ayò ẹ̀yọ kan sí òdo. Mohamed Salah ẹni tí ó jẹ́ agbábọ́ọ̀lù gbòógì fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool ṣùgbọ́n lọ́wọ́ yìí wọ́n ti yọwọ́ kílàǹkó rẹ̀ kúrò wípé kò lè ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool tó sì bí nínú tó fi lọ sọ àwọn ọ̀rọ̀ kan èyí ló wá fi di wípé wọ́n ti ń ṣe kí ni wọ́n ti ń jẹ ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Van Dijk ló ti wá sọ dímọ̀ pé ẹ wò ó bó wà ń bẹ̀ bí ò sí ń bẹ̀ ohun tá a máa ṣe la máa ṣe o. Ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe jẹ́ nínú ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool. Ẹ̀yin ọmọ Arsenal ẹ wá gbọ́ ìròyìn ayọ̀ tó wọlé tàn yín wá o. Wọ́n ní Gabriel Jesus òun ni wọ́n ti ṣe kí ni wọ́n ti fi orúkọ rẹ̀ kún àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal yóò máa ṣe àmúlò wọn níbi ìdíje UEFA Champions League. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí orúkọ rẹ̀ nínú àwọn orúkọ tí wọ́n fà kalẹ̀ ṣùgbọ́n lásìkò yìí wọ́n ní ó ti padà sí ibùdó ìgbáradì wọ́n sì ti fi orúkọ rẹ̀ padà sí inú orúkọ àwọn agbábọ́ọ̀lù tí ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal yóò máa ṣe àmúlò níbi ìdíje UEFA Champions League. Wọ́n ti orúkọ ẹni tí ó jẹ́
Dauman wọ́n ti yọ orúkọ rẹ̀ kúrò látàrí pé òyìn náà ti ní ìfarapa níbi tí ọ̀rọ̀ wá dé dúró yìí. Gabriel Jesus ni yóò máa padà fún ikọ̀ agbábọ́ọ̀lù Arsenal. wọ́n ní eléyìí gan á tún jẹ́ ohun ìwúrí fún Mikel Arteta nígbà tí ó ń kojú ìṣòro ìfarapa nígbà tí Gyökeres àti Kai Havertz gbogbo Arsenal ẹ ṣàmúlò Jesus dáadáa o. ẹ jẹ́ ká kúrò níbẹ̀, ẹ jẹ́ ká lọ síbi àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá. ẹ̀yin ò láǹfààní láti wò ó, ẹ jẹ́ kí n fún yín ní èsì rẹ̀. Kai Havertz Olympiacos náà ọmọdé pẹ̀lú àmì ayò 1-0. Bayern Munich wọ́n nà Sporting CP pẹ̀lú àmì ayò 3-1. Atalanta nà Chelsea pẹ̀lú àmì ayò 2-1. Barcelona náà jáwé olúborí, wọ́n nà Eintracht Frankfurt pẹ̀lú àmì ayò 2-1. Inter wọ́n jẹgba ní ilé wọn lọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Liverpool pẹ̀lú àmì ayò 1-0. Monaco nà Galatasaray pẹ̀lú àmì ayò 1-0. PSV Eindhoven wọ́n gbélé fọ́nrán sọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid pẹ̀lú àmì ayò 3-2. Tottenham wọ́n nà Slavia Prague pẹ̀lú àmì ayò 3-2. Goalies Olympique Marseille náà wọ́n pẹ̀lú àmì ayò 3-2. mo ṣe rí gẹ́lẹ́ gan nìyẹn nípa ti àwọn èsì ìfẹsẹ̀wọnsẹ̀ àná níbi ìdíje UEFA Champions League. ó lè ń tẹ̀síwájú lónìí o, ẹ wá gbọ́ bí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ń ṣe máa lọ sí lónìí. Karabag àti Ajax wọn yóò máa kojú ara wọn. Villarreal àti FC Copenhagen àwọn náà á ṣe bẹ́ẹ̀ wọ́n á kojú ara wọn. Atletico Bilbao àti PSG àwọn náà yóò máa kojú ara wọn. Bayer Leverkusen àti Newcastle United àwọn náà yóò ṣe bẹ́ẹ̀ máa kojú ara wọn. Benfica àti Napoli ìfẹsẹ̀wọnsẹ̀ náà yóò máa wáyé lónìí. Borussia Dortmund àti Bodo Glimt àwọn náà yóò kojú ara wọn. Club Brugge àti Arsenal ìfẹsẹ̀wọnsẹ̀ yìí aago 9 ni yóò máa wáyé. Juventus àti Pafos FC àwọn náà yóò máa kojú ara wọn lónìí. Real Madrid àti Manchester City ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó lágbára tí à ń fojú sọ́nà sí ní alẹ́ òní náà ní aago 9 ní gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ yìí yóò máa wáyé ní èyí gangan ni kò ní di ọ̀la. tó bá dọ̀la á máa fún yín ní èsì rẹ̀. oníyàn ṣe wọn lọ́kà ṣe gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ bá jẹ́ adúpẹ́ lọ́wọ́ yín, àjọṣewọ̀ níbàjẹ́ níbi làwọn rẹ̀ mọ̀ fún ti ìròyìn eré ìdárayá. ọdún ní mi kì í ṣàyàn fọlọ́kọ̀ àfin tí mi ò nílò ìdánimọ̀ lọ́jà. tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi, fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ sí èmi kọ́ Ọlọ́run ọba òkè ló ń fún mi ṣe ní gbogbo ìgbà. ire o, ire kàbìtì. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. BGI TV yìí mo fẹ́ máa wò, ọ̀rọ̀ tó jẹ ti ń gbèsè mo fẹ́ gbọ́, ètò lóríṣiríṣi wọ́n wà lọ́lọ́kan òjọ̀kan, ìròyìn tó kojú òṣùwọ̀n àtàwọn ọ̀rọ̀ àgbọ́ fi kọ́gbọ́n, eré wọlé fún tẹ̀rù tọmọ tèwe tàgbà ẹ má fi para. àdànà kó kọjá mọ́rí nǹkan fèrè bàbá rere káwé parí. BGI TV, we are the pace setter. Bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣọ̀n station tí dòde.